Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa ní àkókò yìí, pàápàá láti lè péjọpọ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ, láti ṣe àṣàrò ní ọ̀rọ̀ rẹ. Ọlọ́run, a gbà ládùúrà o, bí a ti ń lọ ní àkókò yìí, ẹ̀mí mímọ́ Ọlọ́run wá gbàkóso gbogbo wa pátápátá, àtàtà ọ̀sọ́, àtàwọn tí ó gbọ́, ẹnì kọ̀ọ̀kan wa, ẹ̀mí mímọ́ Ọlọ́run wá túmọ̀ rẹ sínú ayé wa. Jẹ́ kí ìbùkún rẹ kó wá sórí wa. Ayé wa jẹ́ polongo Jésù. A gbà ládùúrà, ayé wa má jò rí bákan náà mọ́. Bàbá ògo ni fún orúkọ rẹ o, ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwa olùgbọ́ wa, bàbá àta ní oore ọ̀fẹ́ láti mú àwọ̀ wá wípé a kú dédé àkókò yìí. Àdúrà wa ni pé ẹ̀mí mímọ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Orúkọ tèmi ni Venerable Adéyẹmí Ògúnbèyí, tí máa jẹ́ olóòtú fún ètò yìí lónìí. Bákan náà ní yàrá agbára mo ní bàbá wa, wọ́n dárúkọ wọn fún àwọn ará ilé. Bàbá ká àwọn ará ilé. Orúkọ mi ni Venerable Bọ̀dé Ọ̀ṣúnníyì. Ẹ kú ilé o. Bàbá Venerable Bọ̀dé Ọ̀ṣúnníyì, ẹ káàbọ̀. Báwo ni ilé ìjọsìn lónìí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ohun gbogbo lọ létòlétò, Olúwa gba gbogbo ògo. Ọpẹ́ ni fún Ọlọ́run. Bákan náà ní apá ọ̀tún mi níbí mo ní màmá wa. Màmá, ẹ dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Kòfórọlá aya Oyèsọ̀mí. Màmá Kòfórọlá aya Oyèsọ̀mí, ẹ káàbọ̀ sáàárín wa. Ẹ ṣé àtọkùn. Báwo ni ilé ìjọsìn lónìí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run gba gbogbo ògo. A dúpẹ́, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Kókó tí a máa pẹ̀kẹ́lù lónìí gẹ́gẹ́ bí a ti ń wò ó láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn, òun ni oore ọ̀fẹ́ ìfifúnni. Oore ọ̀fẹ́ ìfifúnni. Pàápàá àkòrí tí a máa gbé yẹ̀wò ni fífi fún àwọn aláìní. Fífi fún àwọn aláìní. Ibi kíkà wa ó wà ní ìrètí Matthew orí 25 ẹsẹ̀ 5-40 sí ẹsẹ̀ 40. Kí màmá wa kí wọ́n bá wa kà á. Nítorí ebi pa mí, ẹ̀yin sì fún mi ní oúnjẹ. Òǹgbẹ gbẹ mí, ẹ̀yin sì fún mi ní omi mu. Mo jẹ́ àlejò, ẹ̀yin sì gbà mí sí ilé. Mo wà ní ìhòhò, ẹ̀yin sì dáṣọ bò mí. Mo ṣe àìsàn, ẹ̀yin sì bójútó mi. Mo wà nínú túbú, ẹ̀yin sì tọ̀ mí wá. Nígbà náà ni àwọn olóòótọ́ yóò dá lóhùn pé, Olúwa, nígbà wo lè àwa rí tí ebi ń pa ọ́ tí a fún ọ lóúnjẹ, tàbí tí òǹgbẹ ń gbẹ ọ́ tí a fún ọ ní omi mu? Nígbà wo lè àwa rí ọ lé àlejò tí a gbà ọ́ sí ilé, tàbí tí ìwọ wà ní ìhòhò tí àwa daṣọ bò ọ́? Tàbí nígbà wo lè àwa rí tí ìwọ ṣe àìsàn tí a bójútó ọ, tàbí tí ìwọ wà nínú túbú tí àwa sì tọ̀ ọ́ wá? Ọba yóò sì dáhùn, yóò sì wí fún ọ pé, lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin ti ṣe é fún ọ̀kan nínú àwọn arákùnrin mi wọ̀nyí tí ó kéré jùlọ, ẹ̀yin ti ṣe é fún mi. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Èròǹgbà wa nínú ìjíròrò wa lónìí àkọ́kọ́ ni láì jẹ́ ká mọ̀ wípé ohun tá a ṣe fún ẹnìkejì wa a ṣe fún Ọlọ́run, torí pé Ọlọ́run ni ẹlẹ́dàá àti àṣẹ̀dá wa. Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ ní Jẹ́nẹ́sì orí 1 ẹsẹ̀ 27 síwájú wípé Ọlọ́run dá wa ní àwòrán ara rẹ̀. Àti pé ohunkóhun tá a bá ṣe fún ọmọ ẹnìkejì wa àfiwín Ọlọ́run ni. Èròǹgbà wa kejì lónìí òun láì jẹ́ kí a rí irú ọwọ́ pàtàkì tí Ọlọ́run tó fi mú fífi fún àwọn aláìní. Wọ́n ní ohun tó bá ń dùn lọ́rọ̀ ẹni òun ló ń pọ̀ lọ́rọ̀ ẹni. Ọlọ́run fẹ́ kí ó fi ọwọ́ ńlá mú ìfifúnni àwọn aláìní, torí pé Bíbélì jẹ́ kó yé wa pé tálákà kò lè tán ní ilẹ̀ náà. Àti pé tá a bá wo ọwọ́ wa dáradára, àti pé àwọn ọmọ ọwọ́ wa wọn ò rí bákan náà. Ìyẹn jẹ́ kó yé wa pé àwọn ènìyàn a ò rí bákan náà. Ọlọ́rọ̀ wà láàárín wa, aláìní wà, tálákà wà, ẹni tó ní díẹ̀ ó sì wà pẹ̀lú. Ṣùgbọ́n tí Ọlọ́run fẹ́ ká ṣe ni pé ká rántí àwọn aláìní ní gbogbo ọ̀nà wa. Ó jẹ́ ká lọ sí ìfáàrà wa lónìí yìí.
láti ìbẹ̀rẹ̀ wa ni Ọlọ́run ti ní ìkàn gbọ̀ngbọ̀n àti ìmọ̀lára láti tẹ́tí sí àwọn aláìní, pàápàá bí wòlíì Àìsáyà orí ìkọkànléníogójì ẹsẹ̀ ìkẹtàdínlógún bó ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. nígbà tí tálákà àti aláìní wá omi tí kò sì sí, tí ahọ́n wọn sì gbẹ fún òǹgbẹ, èmi Olúwa yóò gbọ́ tiwọn, èmi Ọlọ́run Ísírẹ́lì kì yóò kọ̀ wọ́n sílẹ̀. Ṣe pé nígbà tí tálákà àti aláìní, nígbà tó máa wà nínú ìpọ́njú tó ń gbẹ wọ́n, tó wà nínú àìní, tí wọ́n ń wá ojú Ọlọ́run sọ fún wa wípé òun ò ní kọ̀ wọ́n sílẹ̀. Àdúrà mi ni pé Ọlọ́run ò ní kọ̀ wá sílẹ̀ lórúkọ Kristi. Ọlọ́run ló pàṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì láti pèsè fún àwọn aláìní láàárín wọn, torí pé ìwé Léfítíkù orí kọkàndínlógún ẹsẹ̀ 10 ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé nígbà tó máa ń ṣe ìkórè oko wọn gbọ́dọ̀ kó gbogbo ohun tó wà ní oko náà tán, nítorí pé tálákà àtàláìní pé wọn ò lè tán ní ilẹ̀ náà. Ìyẹn jẹ́ kó yé wọn wípé nígbà tí wọ́n bá ń ṣe àjọyọ̀ wọ́n gbọ́dọ̀ rántí àwọn aláìní. Síwájú sí i, Kristi pẹ̀lú ó ṣe àpẹẹrẹ fún wa, nítorí nígbà táwa jẹ́ tálákà àti aláìní, Róòmù orí 5 ẹsẹ̀ 9 ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Kristi ó kú fún wa láti lè rà wá padà, láti lè sọ wá di ọlọ́rọ̀ nínú Ọlọ́run. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Jésù retí kí a gbé ìgbé ayé ìfifúnni nípa bíbá àìní àwọn ẹlòmíràn pàdé. Ká má di pé ká sọ pé èmi ti jẹ àjẹyó, báyé bí ń pẹ́ ẹlòmíràn mi ò mọ̀, ó ti o. A gbọ́dọ̀ rántí ọmọ ẹnìkejì wa. Síwájú sí i, a kọ sílẹ̀ nípa ìjọ ìgbàanì, ìjọ àkọ́kọ́, wípé kò sí ẹnìkan tó ṣe aláìní láàárín wọn, nítorí pé ohun gbogbo tí wọ́n ní wọ́n pín láàárín ara wọn, wọ́n fi ìmọ̀ ṣọ̀kan. A ò rí tálákà, a rí ọlọ́rọ̀ ju bó ṣe yẹ lọ láàárín wọn. A rí yẹn nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 24. Síwájú sí i, gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, a gbọ́dọ̀ ní òye wípé dandan ni fún wa láti máa fi fún àwọn aláìní, àti pé nígbà tá a bá ń ṣe èyí ní ìgbọràn sí Ọlọ́run, tá a bá ń ṣe gẹ́gẹ́ bí àṣẹ tí Ọlọ́run tó pa fún wa pé a gbọ́dọ̀ ṣe é, òun ó fún wa ní èrè lọ́pọ̀lọpọ̀ nígbà tá a bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí. Àdúrà mi ní pé orí ọ̀fẹ́ láti lè ṣe léyìí k'Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wa. Ẹ jẹ́ ká lọ sínú ìjíròrò wa ní àkókò yìí. Ìbéèrè àkọ́kọ́ máa ta rẹ̀ sọ́dọ̀ bàbá wa Venerable Bọ̀dé Ọ̀ṣúnníyì, wípé fífi fún aláìní jẹ́ àṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run. Bàbá, mo fẹ́ kẹ́ bá wa ṣe ìjíròrò lórí rẹ̀, pé kí ni pàtàkì àdàbí kí ni ṣé dandan ni, owó orí ni, tàbí àìgbọ́dọ̀ má ṣe ó wà nínú rẹ̀, gẹ́gẹ́ bí a ti kọ́ sínú Deuteronomy orí 15 ẹsẹ̀ 7 sí 8 àti ẹsẹ̀ 10 sí 11. Deuteronomy orí 15 ẹsẹ̀ 7 sí 8. Bí tálákà kan bá ń bẹ nínú yín, ọ̀kan nínú àwọn arákùnrin rẹ nínú ibodè rẹ kan ní ilẹ̀ rẹ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ, kí wọ́n pé má ṣe mú àyà rẹ le sí i. Bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe ha ọwọ́ rẹ sí tálákà arákùnrin rẹ, ṣùgbọ́n lílà ní kí wọ́n kí ó la ọwọ́ rẹ fún un, kí wọ́n kí ó sì wọ́n ilé ọ̀pọ̀lọpọ̀ tó fún àìní rẹ̀ bí òun ti ń fẹ́. Ẹsẹ̀ 10 sí 11. Kí wọ́n kí ó fi fún un ní tòótọ́, kí inú rẹ̀ kí ó má ṣe bàjẹ́ nígbà tí o bá fi fún un, torí pé nítorí nǹkan yìí ni Olúwa Ọlọ́run rẹ yóò bùsí fún ọ ní gbogbo iṣẹ́ rẹ àní gbogbo ohun tí o bá da ọwọ́ rẹ lé, torí pé tálákà kò lè tán ní ilẹ̀ náà. Torí náà mo ṣe pàṣẹ fún ọ pé kí wọ́n kí ó la ọwọ́ rẹ fún arákùnrin rẹ, fún tálákà rẹ àti fún aláìní rẹ nínú ilẹ̀ rẹ. Ẹ ṣé púpọ̀ olóòtú. Ọ̀rọ̀ Ọlọ́run àwa má rí di ni, ìjìnlẹ̀ sí ni. Ọlọ́run fúnra ẹ̀ tó ṣẹ̀dá ènìyàn, tó sì jẹ́ pé kò sí àyídáyidà, kò sì sí àìṣègbè ní ọ̀rọ̀ tiẹ̀, ìgbè ṣíṣe ò sí ní tiẹ̀. Ó náà ló sọ wípé tálákà lákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ yé wa pé Ọlọ́run fúnra ẹ̀ ló jẹ́ kó yé wa wípé tálákà máa wà, aláìní máa wà.
ó sì mọ̀dí tó fi sọ bẹ́ẹ̀ torí pé òun ló ṣẹ̀dá gbogbo ènìyàn wọ́n ní bí ó ṣe rí lónìí lè mọ́ rí bẹ́ẹ̀ lọ́la ló ń jẹ́ kán dáfà ọ̀rọ̀ ọ̀run bí Yorùbá ṣe máa ń sọ ojoojúmọ́ ni torí pé ó mọ̀ pé ẹni tó ní lónìí gan lè mọ́ ní lọ́la ọ̀nà tóun sì ń là kalẹ̀ yìí ní ọ̀nà láti ṣúgbà ara wa láti máa ro ẹrù ara wa òun ló fi ṣe àṣẹ kì í ṣe pé ó dáná nímọ̀ràn kì í ṣe àbá. kì í ṣàbá ó ní òun fi àṣẹ fún wọn ni torí pé àárín gbùngbùn ìbáṣepọ̀ ni ìfifúnni wà àárín gbùngbùn ìbáṣepọ̀ ni ìtọ́jú ara ẹni wà àárín gbùngbùn ìbáṣepọ̀ ni ká gbẹ́rù ara wa ká ran ara wa lọ́wọ́ ká fara wa sókè ló wà òun ló fi sọ pé àṣẹ ni tá a bá sì sọ pé nǹkan kan jẹ́ àṣẹ kò gbúdọ̀ má ṣe ni àìgbọ́dọ̀ má ṣe irú nǹkan bẹ́ẹ̀ ló túmọ̀ sí lójú Ọlọ́run o ohun tó bá jẹ́ àṣẹ òfin ni òfin ìlànà ni láti tẹ̀lé ló sì wà fún gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ kí a ṣe fún ara wa ká ṣùgbọ́n ara wa nínú ìrìn àjò ìbáṣepọ̀ ẹnìkíní sí ẹnìkejì. ẹ ṣé bàbá wa wọ́n ní òfin ni àṣẹ ni àìgbọ́dọ̀ má ṣe ni pé a gbọ́dọ̀ fi fún aláìní màmá wa ṣé bákan náà lórí. bákan náà lórí olóòtú a rí i pé wọ́n sọ fún wa pé a gbọ́dọ̀ finú dídùn ṣe torí yẹn ṣe pàtàkì ṣe pé ká kàn ṣe ní pé ó dá ọ náà nìyẹn ó gbà máa kó jẹ́ kí n sinmi. àfipá ṣe. a gbọ́dọ̀ ṣe orí gbàjẹ́ sinmi wípé Ọlọ́run fẹ́ràn àwa náà ni so àwa náà a gbọ́dọ̀ ṣe pẹ̀lú inú dídùn torí ẹ bá ṣoore gan inú ẹ̀ máa ń dùn pé ò ń ṣe a rí i pé torí pé Ọlọ́run ti ṣèlérí fún wa pé òun ó bùkún àwa náà so aláìní làwa náà gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ lẹ́ẹ̀kan torí nígbà tá a jẹ́ aláìní Kristi gan wá kú fún wa so kò sẹ́ni tó jẹ́ pé ó lè sọ̀rọ̀ rẹ̀ bàbàrà pé òun jẹ́ bàbàrà ju Ọlọ́run lọ torí náà kó a gbọ́dọ̀ máa ṣàánú fún àwọn tálákà tó wà láàrin wọn. ẹ ṣé àwọn ará ilé wọn ni a gbọ́dọ̀ máa ṣe àánú fún àwọn aláìní tàbí tálákà tó bá wà ní agbègbè wa fún ìfìwéránṣẹ́ fún ìbéèrè tàbí àkíyèsí pàtàkì a lè lo ẹ̀rọ ìgbéléwọ́ yìí láti fi ìbéèrè wa ránṣẹ́ sí wa 081-471-94733 lẹ́ẹ̀kan sí 081-471-94733 ẹ ṣé màmá wa ẹ jẹ́ ń béèrè ìbéèrè yìí náà lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ìbéèrè kejì nínú ètò yìí lónìí ó ní kí ni Bíbélì sọ nípa fífi fún aláìní pàápàá fẹ́ káwé ìwé òwe orí 14 ẹsẹ̀ ìkọkànléníogún àti kọkànléníọgbọ̀n kí ló Bíbélì sọ fún wa. ẹni tí ó kẹ́gàn ẹnìkejì rẹ̀ ó ṣẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ṣàánú fún àwọn tálákà ìbùkún ni fún ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n ẹni tí ó bá ní tálákà lára ó gan ẹlẹ́dàá rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ṣàánú fún tálákà ó bu ọlá fún un. níbi tí a kà yìí a rí i pé wọ́n lẹ́ni tó bá kẹ́gàn ẹnìkejì rẹ̀ ó ti ṣe Ọlọ́run gan kíkẹ́gàn ní kéèyàn wò lọ́kàn pé eléyìí kí leléyìí ó ṣe èmi sàn ju eléyìí lọ a rí i pé ìbéèrè sọ fún wa pé kí nìkan tó ní tí kì í ṣe pọ́lọ́run ló fi fún ẹ kò sí nìkan tó náà ta níta lè sọ pé nípa mímọ̀ ṣe wà láṣẹ ni torí náà kọ́ wọ́n sọ fún òwe mọ́ jẹ́ kó wá bí pé a gbọ́dọ̀ kẹ́gàn ẹnìkan pé wò ní nígbà tá a bá sì tún wá fẹ́ ṣàánú fún tálákà a ò gbọ́dọ̀ gan pé olùsí ni ìran wọn bọ́n ṣe ń tòṣì ni ẹ́ ṣàgbà kọjá ìsinmi àti gan Ọlọ́run lára ẹ̀ nìyẹn torí náà kọ́ a gbọ́dọ̀ bu ọlá wọn ní ká bu ọlá fún a lè máa wò pé báwo la ṣe fẹ́ bu ọlá fún tálákà torí pé ó ṣeé ṣe láwùjọ wa ń tòótọ́ kó jẹ́ pé àwọn ọlọ́lá là ń bu ọlá fún ṣùgbọ́n ibi tá a kà yé sọ fún wa pé a gbọ́dọ̀ bu ọlá fún yẹn bí tá a bá fẹ́ fún ní nǹkan ká mọ̀ pé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ káwa náà ká fún un kì í ṣe pé wíyá aṣọ àkísà kan tá a ti lò jọ láì lọ pé ẹ lọ kó fún bẹ́ẹ̀ yẹn ara kò sí nǹkan tó burú jù fún wa tá a bá fẹ́ ṣe àánú fún aláìní pé ká lọ ra aṣọ tàbí ìta rí pé ó sì tuntun tó dáa tá a lọ tá a ṣe dáadáa tó yẹ pé tóun gan bá rí inú ẹ̀ ó dùn yóò súre Ọlọ́run náà sì súre fún wa. àmín àwọn ará ilé wọn ní a kò gbọ́dọ̀ fojú pa tálákà rẹ́ ní àwùjọ wa a ò gbọ́dọ̀ gàn wọ́n nítorí pé tá a bá ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ẹlẹ́dàá òun ni à ń tàbùkù rẹ̀ mo gbàdúrà fún gbogbo wa pátápátá àní tàbùkù Ọlọ́run bàbá wa ẹ jẹ́ n béèrè ìbéèrè kẹta lọ́wọ́ yín ó ní ìjẹ́ àwa kìrìsìtẹ́nì
ṣé à ń ṣe ìfifúnni gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti kọ́ wa. ẹsẹ̀ 24 yẹn sọ pé gbogbo àwọn tó sì gbàgbọ́ wà ní ibì kan wọ́n ní ohun gbogbo ṣọ̀kan wọ́n sì ta àwọn ìní àti ẹrù wọn wọ́n sì pín wọn fún olúkúlùkù ẹbí ẹnikẹ́ni tí ṣe aláìní wọ́n sì fi ọkàn kan dúró lé ojoojúmọ́ nínú tẹ́ḿpìlì àti ní bíbu àkàrà nílé wọ́n fi inú dídùn àti ọkàn kan jẹ oúnjẹ wọn. ṣe olóòtú nígbà tí a bá wò dáadáa gẹ́gẹ́ bí ìbéèrè ṣe sọ pé ṣé àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń ṣe bí ìwé mímọ́ ti sọ a lè sọ wípé lápá kan wọ́n ṣe bẹ́ẹ̀ lápá kan wọ́n ṣe bẹ́ẹ̀ tá a bá kà á bí wọ́n ṣe ń ṣe pé gbogbo wọn o tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì ìgbà náà wọ́n wà níbì kan wọ́n lọ ta gbogbo nǹkan tán ní wọ́n pín bẹ́ẹ̀ a lè sọ wípé kìrìsìtẹ́nì àkókò ẹ̀ àṣe bẹ́ẹ̀ kí sì ni ó fà á ìgbékalẹ̀ àti bí ènìyàn ṣe pọ̀ ìbẹ̀rẹ̀ ìjọ ni wọ́n ń tọ́ka wá sí ńbẹ̀ yẹn ńsìn nígbà tá a bá máa wo iye àwọn tó jẹ́ ìjọ nísìn àti sọ pé ibì kan ṣoṣo gbogbo wa lákòjọpọ̀ sí lákọ̀ọ́kọ́ kò lè ṣeé ṣe mọ́ báyìí ìjọ dé níjọ ló wà báyìí ìyẹn jẹ́ ọ̀nà àkọ́kọ́ ṣùgbọ́n àárín gbùngbùn tí wọ́n ń fà jáde ń bẹ̀ láti fi fúnni láti ṣètọrẹ a sì rí i pé ó ń fara hàn nínú ìjọ bíbu àkàrà bí ó tiẹ̀ jẹ́ pé kì í ṣe pé wọ́n wá ń bù ú torí pé lákòókò tá a ń sọ ìjọ tó jókòó bí ìjọ tá a sọ pé ìjọ Pétérù wà níbì kan o kò tí ì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sínágọ́gù àwọn Júù ló wà ń gbà yẹn kì í ṣe ìjọ Kristi tó kún ilé náà sì ti ń pàdé bí ilé ìta ń pè ní oúnṣẹ lákòókò ẹ̀ ṣùgbọ́n ìjọ àkókò yìí ìjọ ti jókòó tí gbogbo ilé ti wá ń kóra jọ pọ̀ wọ́n sì ń bu àkàrà nítorí náà a lè sọ pé kìrìsìtẹ́nì sì wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń bu àkàrà lílé tí ìjọ tiwa tá ń pè ní oúnjẹ alẹ́ Olúwa tá a sì rí pé àwọn ìjọ yòókù náà ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ́ẹ̀kejì fífi fún náà sì ń fara hàn torí pé àwọn èèyàn sì ń ta ìjọ Ọlọ́run lọ́rẹ wọ́n sì ń mọ́rẹ̀ wá tó fi ń gbọ́ ti àwọn aláìní àti tálákà àti rẹ́ni tó jẹ́ pé ó ń fi ilé fúnjọ ó ń fi ilẹ̀ fúnjọ ó ń fi dúkìá fúnjọ láti fi lè ṣe àbójútó àwọn aláìní àwọn tí ò tó àti láwọn tó ń mú àwọn ọmọ òrukàn tó sì ń ná wọn lọ léèwé tó náà lè sọ pé lọ́nà kejì lọ́tà bá wò ó ìjọ sì ń ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ kí wọ́n ṣètò fún àwọn aláìní àti tálákà. ẹ ṣé bàbá wa ká ló sọ pé ìjọ sì ń ṣe gẹ́gẹ́ bí ètò níbàámu ohun tó wà nù. ilé ìtàgbẹ̀ ní social welfare. tó ṣe púpọ̀. ìbéèrè kẹrin ẹ jẹ́ ń bè lọ́wọ́ màmá wa màmá Kòfórọlá Oyèsànmí wọ́n ní sọ àwọn èrè tó wà nínú fífi fún aláìní àwọn èrè wo ló wà ńbẹ̀ tó ṣojo sínú rẹ̀ pàápàá gẹ́gẹ́ bí onísáàmù ti sọ sáàmù 39 ẹ wo ẹsẹ̀ kínní sí ìkẹta káwọ àwọn èrè tó wà ńbẹ̀ nígbà tá a bá lè fún àwọn aláìní. sáàmù 39 ẹsẹ̀ kínní sí ìkẹta ó sọ pé ìbùkún ní fẹ́ni tí ń ro ti àwọn aláìní Olúwa yóò gbà ní ìgbà ìpọ́njú Olúwa yóò pa á mọ́ yóò sì mú wa láàyè a ó sì bùkún fún lórí ilẹ̀ ìwọ kì yóò sì fi lé ìfẹ́ àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́ Olúwa yóò gbà á níyànjú lórí ẹni àrùn rẹ̀ ìwọ ò tẹ́ni rẹ̀ gbogbo ní ìbúlẹ̀ àrùn rẹ̀. tá bá tún tẹ̀síwájú nínú ìwé òwe tí wọ́n ní ká yẹ̀wò yẹn ìwé òwe orí 19 ẹsẹ̀ 17 ó kà báyìí pé ẹni tí ó ṣàánú fún tálákà Olúwa ló wín àti ìṣe rẹ̀ yóò san padà fún. àwọn sọ pé èrè wo láàrin fífún aláìní ibi tá a kàgbẹ̀ yẹn ó ní ẹni tó bá ṣàánú fún tálákà Ọlọ́run ló ṣe fún yóò sì san padà fún gẹ́gẹ́ bí èròǹgbà lẹ́ẹ̀kan yẹn pé ohunkóhun tọ́lọ́run fi fún wa tá a ti ṣe fún Ọlọ́run yẹn àwọn aláìní ni à ń ṣe fún. táwa wo bí káwọn ní bí Matthew tá a kà lẹ́ẹ̀kan Matthew 25 yẹn ó sọ pé gbogbo yẹn táwọn tán ṣe yẹn nígbà tí wọ́n ti lè ṣe fún ẹnìkan wọ́n ti ṣe fún Ọlọ́run nígbà tá a bá ń ṣe bẹ́ẹ̀ ìbùkún ó wà fún wa. a rí i pé ní tabaka 25 yẹn délẹ̀ wọ́n sọ pé nígbà yẹn ni àwọn tó jẹ́ olóòótọ́ wọn lọ sí inú ìyè ayérayé yẹn pé ìyè ayé nípẹ̀kun ó jẹ́ tìrú ènìyàn bẹ́ẹ̀ àwọn tí ò bá ṣe wọn lọ sínú ìyà àìnípẹ̀kun lórúkọ Jésù ìyà àìnípẹ̀kun ní jẹ́ tiwa. àwọn tún sọ fún wọn bẹ́ẹ̀ yẹn wípé
ní ìwé òwe tá a kà yẹn wọ́n sọ pé ẹni tó ṣàánú fún tálákà Olúwa ló wín yóò san padà fún ibẹ̀ yẹn bí sáàmù yẹn náà jẹ́ gbọ́ pé nígbà bá tẹ̀ wá lórí àkẹ́tì àìsàn Olúwa gbé wa dìde ní Psalm 41:1-3 yẹn pé nígbà téèyàn bá jẹ́ tó jẹ́ aláàánú tó ń ṣàánú fún tálákà nígbà tó nǹkan bá wà ní ipò àìní Ọlọ́run ó gbé dìde a rí àpẹẹrẹ lẹ́yìn nínú ìwé ìṣe àwọn Àpọ́stélì nígbà tí dọ́kásì tá à ń pè ní tábítà nígbà tó kú a rí i pé àwọn èèyàn bẹ́ẹ̀ sì tún fún pàápàá àwọn opó àwọn aláìní nígbà tí wọ́n sọ fún Pétérù pé báyìí ló ṣe Pétérù gbàdúrà sí Ọlọ́run nítorí pé ìdúró ṣiṣẹ́ Ọlọ́run sì jẹ́ kí ó padà sí ààyè tó Ọlọ́run ìbùkún pọ̀ nínú fífún aláìní. ẹ ṣé bàbá ní ìṣẹ́jú ráńpẹ́. ìbùkún pọ̀ ọ́ bàbá rí i pé pàápàá ní títẹ̀lé àṣẹ Ọlọ́run Bóásì tá a lè ti pàṣẹ rẹ̀ tọ́ bí mẹ́sáyà wa ti Rúùtù ó tẹ̀ láṣẹ yẹn ni láti fi fún àwọn tálákà àtàwọn aláìní pé kí arábìnrin yẹn wá pa ní oko ẹ̀ a sì rí i pé nípasẹ̀ rẹ̀ náà láti bùkún ló ti dẹni ìbùkún tó jẹ́ pé kò sí bá a ṣe fẹ́ sọ ti ìran Jésù báyìí tá à ní kàdé ọ̀dọ̀ Bóásì ara èrè ayérayé ni ká bá ṣẹ̀ṣẹ̀ sọ pé èyí tí ó mú wá òkè lọ́wọ́ afúnni gbé Ọlọ́run jẹ́ kó oníṣe ìfẹ́ òun máa wà lára ẹni yẹn so àti ẹ̀ lè sọ ìbùkún fífún ni nítorí pé ẹnikẹ́ni tó bá ti pa àṣẹ Ọlọ́run mọ́ ìbùkún rẹ̀ òjò ìbùkún rẹ̀ máa ń rọ̀ lérú ẹni bẹ́ẹ̀ lórí mi. ẹ ṣé bàbá wa àwa ará ilé nígbà tá a bá pa àṣẹ Ọlọ́run mọ́ òjò ìbùkún Ọlọ́run a máa rọ̀ lé wa lórí ní ìkádìí gẹ́gẹ́ bí a ti kọ sínú ìwé Deuteronomy wípé aláìní kì yóò tán ní ilẹ̀ náà Deuteronomy orí 15:11 ojúṣe wa sí Ọlọ́run ni láti fi fún àwọn aláìní láti inú ọkàn wa wá kì í ṣe àfipáṣe kì í ṣe àìgbọ́dọ̀ má ṣe torí pé ohunkóhun tá a bá ṣe láti inú ọkàn wa sí rere ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa àti pẹ̀lú nípa iṣẹ́ èyí à ń tò ìṣúra wa jọ sí ìlú ọ̀run gẹ́gẹ́ bá ti mọ̀ pé ayé ìyá ọjà ní ọ̀run ní ilé wa àti pé èrè ayérayé ó ń dúró dè wá torí pé ohunkóhun tá a bá fúrúgbìn ní bíbá ó di dandan ni ní òkè lọ́hùn a ó ka bí a bá kùnà nínú ojúṣe yìí a lè pàdánù ayérayé pẹ̀lú ká rántí ọkùnrin ọlọ́rọ̀ ni nígbà tó wà nínú ayé kò rántí àti ṣoore kò rántí àti fífúnni kò rántí tálákà kò rántí ẹnikẹ́ni ju pé tèmi àti ohun tó dẹ̀ ṣẹlẹ̀ sí ní ìkẹyìn ìrìnàjò rẹ̀ mo gbàládùra ìyè àìnípẹ̀kun á jẹ́ ìpín wa o àmín ìyà àìnípẹ̀kun kò ní jẹ́ ìpín wa o àmín fún àkọsórí wa ẹ jájọ wo ìwé Òwe orí 19 ẹsẹ̀ 17 Òwe orí 19 ẹsẹ̀ 17. ẹni tí ó ṣàánú fún tálákà ẹni tí ó ṣàánú fún tálákà Olúwa lé ó wín Olúwa ni ó wín àti ìṣeun rẹ̀ yóò san padà fún un. yóò san padà fún un. lẹ́ẹ̀kan sí ẹjájọ ká ọ. ẹni tí ó ṣàánú fún tálákà Olúwa lé ó wín àti ìṣeun rẹ̀ yóò san padà fún un. ṣàrí báyìí pé Olúwa ó ṣetán láti san padà fún wa ní ìlọ́po pàápàá nígbà tí a bá ṣàánú fún ọmọnìkejì wa. lẹ́ẹ̀kan sí mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tí a ní lónìí lọ́wọ́ bàbá wa Bishop fún oore ọ̀fẹ́ tí wọ́n fi fún wa láti máa gbóhùn sí afẹ́fẹ́ ó dẹ̀ ń fi àpé náà dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí a pè lónìí tí wọ́n sì jẹ́ wa bàbá Venerable Bọ̀dé Ọ̀ṣúnníyì pé bàbá ẹ kó òun látàárọ̀. ẹ ṣe púpọ̀ lọ́tù. mo gbàgbọ́ pé ta bá ń pè lọ́jọ́ mìíràn ẹ ó tún dé. agbára Jésù. bákan náà mo kí màmá wa Kòfowórọlá Oyèsọ̀mí màmá ẹ kó òun látàárọ̀. ẹ ṣé àtọkùn. ta bá pè lọ́jọ́ mìíràn ẹ ṣé ẹ jẹ́ wa. pẹ̀lú agbára Ọlọ́run. pé iṣẹ́ Ọlọ́run náà ni ẹ ṣé. bákan náà mo kí ẹnjìníà wa nílé agbára àmójú ẹ̀rọ wa tó dáńtọ́ ọdún ayọ̀ ni pé wọ́n kú iṣẹ́ lókè lọ́hùn Ọlọ́run á san ilé ẹ̀san rere. orúkọ mi náà kò yí padà Venerable Adéyẹmí Ògúnbíyì ni orúkọ mi. lẹ́ẹ̀kan sí tá a bá ní ìbéèrè
tàbí ohun tá a fẹ́ fi ránṣẹ́ fún àkíyèsí pàtàkì wa a lè lo ẹ̀rọ ìgbéléwọ́ yìí 081-471-94733 lẹ́ẹ̀kan sí 081-471-94733. mo gbà ládùúrà yìí pé títà tún fi pàdé ní ọjọ́ mẹ́jọ oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa pọ̀ sí fún wa. Àmín. ẹ jẹ́ kí a gbàdúrà. adúpẹ́ bàbá olóore fún ètò ẹ̀ ti tọ́ka wá sí àti gbọ́ àti gbà oore ọ̀fẹ́ láti mú wá sí ìṣe ẹ̀fífẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmín. bàbá ti ń ṣe ẹ̀yin la ṣe fún a sì ń retí èrè ṣíṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ látọ̀dọ̀ ẹ̀yin Ọlọ́run èrè ẹnì kọ̀ọ̀kan wa ẹ fi lé wa lọ́wọ́. Àmín. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. títí táwọn fi pàdé ní àkókò mìíràn mo sọ wípé àlàáfíà fún wa Àmín. níbi gbogbo ní orúkọ Jésù. Àmín.